Ẹ káàbọ̀ padà lórí ìtẹ̀lé inequalities náà la ṣì wà o. Mo dúpẹ́ púpọ̀ ní gbogbo ọwọ́ àwa tí à ń bá mi ká lọ tá a dẹ̀ sì ń fi fẹ́ràn náà ṣọwọ́ sí àwọn èèyàn wa. A ti gbàgbọ́yé linear inequalities, bá a ṣe lè mọ ṣe wọ́n, bá a dẹ̀ sì lè mọ yà wọ́n. Ní báyìí, ẹ jẹ́ ká bọ́ sínú quadratic inequalities. Ẹ mọ́ gbàgbé pé tá a bá ní expression kan lágbọ́nrin x tó wá jẹ́ pé power tó pọ̀ jù nínú expression yẹn 2 ni o, a máa pè ní quadratic expression. Tó bá wà lágbọ́nrin inequalities, ó ti di quadratic inequalities. Bó la ṣe lè máa ṣe irú àwọn inequalities báyìí, màá máa ṣàlàyé nínú fẹ́ràn yìí. Gègé yín ńkọ́? Ẹ jókòó fẹ̀yìntì kẹ́ mọ́ bá mi ká lọ. Ìjẹ́ tẹ́lẹ̀ bá yé wa, bó wà ní quadratic inequality? So tí wọ́n bá ní kẹ́ ṣe náà, bó lẹ ṣe mọ̀ ṣe? Láti mọ̀ ṣe kò lè rárá, ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ kíni o? Ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ quadratic equation yín náà bákan náà. Gẹ́gẹ́ bí àpèjúwe wọn fún mi ní x square minus s greater or equal to 12. Wọ́n á ní kí n wá solution mi. Ẹ rí i pé láti wá kò lè rárá o. Ẹ̀yin tí màá kọ́kọ́ ṣe òun náà ni pé kíni o? Màá kọ́kọ́ sọ kí apá yìí, apá ọ̀tún mi náà kí n rí 0 ń bẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ń ṣe ní quadratic equation. Yóò máa jẹ́ kíni x square minus x minus 12 greater or equal to 0. Ẹ dẹ̀ mọ́ gbàgbé bá a ṣe mọ̀ ń ṣe kíni a wá ń bì báyìí 1 àbí b mi jẹ́ -1 c mi jẹ́ -12. Mo ní tó bá ti yẹ pé a yìí ti jẹ́ 1 ẹ mọ́ dára yín láàmú, ẹ wo pé kí lẹ́ẹ̀ máa multiply pẹ̀lú ara rẹ̀ tí ó mọ̀ fún wa ní -12. Tó yẹ pé tá a bá hà díẹ̀ tí ó mọ̀ fún wa ní -1. Ṣe pé láì dára wa láàmú kí ni ẹ? -4 3. So ti mo lè ibi tẹ́ mọ̀ wá sí ní bí àwọn factor 12. A ti mọ̀ pé gbogbo nọ́mbà ló yẹ pé kí ni o? Ó láwọn factor tó jẹ́ pé tá a bá mú àwọn nọ́mbà òǹbejì tá a bá multiply wọn papọ̀ nínú àwọn factor nọ́mbà yẹn yóò mọ̀ fún wa nọ́mbà yẹn pátá. Ẹ pé factor 12 1 2 3 4 6 àti 12. 1 àti 12 ìbejì kan ni wọ́n. 2 àti 6 ìbejì kan ni wọ́n. 3 àti 4 ìbejì kan ni wọ́n. Tẹ́ bá kíyèsí tá a bá multiply gbogbo wọn papọ̀ 12 náà ni ó mọ̀ fún wa. So ìtumọ̀ náà ni pé kí ni ẹ multiply a àti c yìí papọ̀. Bẹ́ẹ̀ tó bá yẹ pé wọ́n àlọ́ àbíbà yẹn bá kulẹ̀ dára yín láàmú. Ẹ kàn lo c lásán, ac mi ó mọ̀ jẹ́ -12. Ká wọ́n pé kí ni máa multiply pẹ̀lú ara wọn papọ̀ tí ó mọ̀ fún mi ní -12. Tó yẹ pé tí n bá rò papọ̀ yóò mọ̀ fún mi ní -1. Ẹ rí i pé kí ni o? Kò lè kọ́kọ́ jẹ́ 1 àti 12 náà. Nítòótọ́ 1 times 12 ó mọ̀ fún mi ní 12. Ṣùgbọ́n ṣé tí n bá rò papọ̀ àbí tí n bá yọ wọ́n pòónú ara wọn, ṣé màá máa ní -1? Mi lè ní. Èyí tó súnmọ́ ké níbẹ̀ náà ni pé kí ni o? 3 àti 4 tí ó mọ̀ túmọ̀ sí kí ni o? 3 -4. Ẹ pé 3 times -4 màá máa ní -12. 3 minus 4 màá máa ní -1. Ajá sí pé lè ọmọ jẹ́ kí ni s square minus 3x minus 4s minus 12 greater or equal to 0. Tó bá ṣe mọ́ ọmọ bó ṣe ẹ̀ bẹ̀tì torí àwọn tó ṣe ń bá wa ká lọ tún wọn mọ́ quadratic equation tẹ́lẹ̀ x kọ́mọ àbí ká group wọn báyìí àbí x kọ́mọ tẹ́ bá gbé x jáde lókun x minus 3 tẹ́ bá di factor gcd jáde. So tí ẹ bá àwọn greatest common divide sọ ẹ mọ divide ẹ pẹ̀lú táàmù yẹn lẹ́yìn méjì ta ní lílé. So ajá sí pé lẹ́yìn ọmọ jẹ́ s minus 3 s4. Ọ̀yà tá a bá locate àwọn point méjèèjì ẹ̀ is equal to 4. Ṣe àpé ìbáyìí ni 4 wà o. Mo rò bó ti ń bá o. Ṣe àpé ìbáyìí ni 4 wà o. Ọ̀yà s minus 3 ibi ìbáyìí lòun náà wà. Ẹ má wá gbàgbé ṣe àpé is equal to 1 bẹ́ẹ̀. Ajá sí pé ṣé 4 yìí ṣé open interval máa ní ni àbí close interval? Máa ní close interval. Màá wá kùn. So yé mi ìdí tí mo fi kùn torí pé is equal to 1 bí báyìí. Tí ó bá sí equal to ń bẹ̀, ká pé kò sí equal to ń bẹ̀, ajá sí pé open interval ni màá fún. Bó ni -3 náà ńkọ́? Màá kùn òun náà close interval òun náà jẹ́. Màá máa yẹ àwọn interval tí mo ti lè mọ rí positive wò. Màá yẹ̀ wò láàrin yìí. Màá yẹ̀ wò láàrin yìí. Kò ní ìdí ẹmọ́jẹ ìwúlẹ̀ fi 0 yìí sí. Màá yẹ̀ wò láàrin yìí. Màá yẹ̀ wò láàrin yìí. Àwọn region tó bá fún mi ní positive yẹn, ibẹ̀ ni solution mi ó jẹ́. Ẹ jẹ́ n tún sọ. Tẹ́ bá ti ní ẹ rí pé a ti mọ̀ bá ṣe mọ́ ṣe débí báyìí. A sì ti mọ̀ bó ṣe fún wa ní 4 àti -3. Ẹ indicate ẹ̀ ní number line wa. So yé wa bí mo ṣe fi kí 4 yẹn tí 4 yẹn fi close torí pé a ní sí kọ́tò. Tó wáyé pé kò close ẹ open rẹ̀ kalẹ̀ ni. Mo rò bó ti yé mi bá wọn. Ẹ locate méjèèjì náà. Nígbò jẹ́ pé inequality ni. A mọ̀ wá region tá ti mọ̀ sọ pé lè jẹ́ positive. Sáàrin yìí ni.
àbáàrin yìí àbáàrin yìí bó máa ṣe máa mọ àárín tí ó jẹ́ òun náà ni pé màá kọ́kọ́ mú nọ́mbà láàrin yìí síbí báyìí ṣe pé 4 sí infinity lélẹ̀ ká pé mo bá mú sí 5 ẹ jẹ́ n wò pé ṣé tí n bá mú 5 ṣé màá máa ní infinity ṣe pé ní ọmọ jẹ́ 5 plus 3 8 àbí 8 5 plus 3 8 positive kò tiẹ̀ bùkátà láti multiply rẹ̀ 5 minus 4 positive times positive kí ni màá máa ní positive ajá sí pé yọmọ wà positive ní region yìí ọ̀yà ẹ jẹ́ mú nọ́mbà ní region yìí náà ẹ já wọn tí ó jẹ́ ká pé mo mú kí ni mo mú 0 gẹ́gẹ́ bí àpèjúwe 0 plus 3 náà mọ fún mi ní positive àbí 0 minus 4 yóò mọ jẹ́ negative positive negative kí ni positive times negative ó mọ fún mi yóò mọ jẹ́ negative mo rò bó ti yé mi báwọn ẹ̀yà ẹ tún wo láàrin mi báyìí ká pé mo mú negative 4 plus 3 kí ni màá máa ní o negative 4 òun náà mọ̀ jẹ́ negative kí negative times negative positive ẹ dákun sáà gbọ́yé à ń mú àwọn nọ́mbà ní region yìí so ti yá báwọn so tẹ́ bá fẹ́ da yín láàmú tẹ́ bá ti mọ in tó jẹ́ sign tó yẹ kó wà níbàyí ká pé positive ni ẹ wá wo multiplicity ni pé kí ni degree táwọn kìíní yẹn ní ẹ gbé s plus 1 raised power 1 náà ni multiplicity 1 táyé pé multiplicity 1 ló ní ajá sí pé ní point yìí yóò mọ change plus yóò mọ di negative tẹ́ bá tún wo kíyèsí multiplicity eléyìí náà 1 náà ni eléyìí náà mọ change láti negative sí positive tẹ́ bá ṣe fẹ́ mọ ṣe lẹ́yìn kọ̀ọ̀kan báyìí kí ni wá ní solution mi ọmọ jẹ́ ẹ rí i pé kí ni o eléyìí bẹ̀rẹ̀ láti minus infinity ẹ wá kọ minus infinity ṣe pé open interval nítorí kò kó infinity sínú 3 closed so ti ń bá wọn ní eléyìí kò sí solution yẹn bẹ́ẹ̀ ní kọ́ sí yóò tún máa jẹ union close interval 4 comma infinity ẹ dákun so yóò bá wọn so ajá sí pé mo lè sọ pé kí ni o x mi jẹ́ kí ni o ẹ lè sọ pé x yín nígbà yẹn pé a ní less than ilé ọmọ jẹ́ s less than or equal to 3 s less or equal to minus 3 tẹ́ bá fẹ́ kọ́ ní notation báyìí and ọ̀yà bó ní solution wa ń bí báyìí ṣe pé ó wà lápá ibi báyìí ajá sí pé s greater or equal to 4 ní solution yẹn mọ̀ jẹ́ sáńjẹ́ gbádùn rẹ̀ ó dáa ẹ jẹ́ tún fún wa ní àpẹẹrẹ mìíràn ẹ ká lọ. ẹ jẹ́ tún fún wa ní àpẹẹrẹ mìíràn sí kó bá lè yé o bó ní ká pé wọ́n bá nírú nǹkan báyìí nǹkan x square plus 9 greater than 6x ọ̀yà bá a ṣe ń ṣe náà láti ṣe a collect like times wa a mọ̀ ọ́ ṣe tó yẹ pé 0 ọmọ wà ní kíni o ní apá ọ̀tún ilé ọmọ jẹ́ x square minus 6x plus 9 greater than 0 ṣe pé tẹ́ bá ṣàkíyèsí eléyìí ó náà ní s minus 3 square ṣe pé gbàtà ṣe perfect square mo tún ní different perfect square ṣe pé gbàtà ṣe perfect square à ń tá bá fẹ́ expand eléyìí ó náà ní pé ká máa square alákọ̀ọ́kọ́ ká máa square ẹlẹ́ẹ̀kejì minus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pé òun ló fún wa lílé tọ̀wẹ́ tẹ́ bá dẹ̀ fẹ́ dára yín láàmú ẹ lè túlẹ̀ gẹ́gẹ́ bí talákọ̀ọ́kọ́ greater than 0 mo bó ti yé mi báwọn ẹ̀rí pé ajá sí pé máa ní s equal to 3 àbí ká gbé bá ṣe síwájú sí ṣùgbọ́n ẹ̀ẹ̀mejì ni ó wà mo rò bó ti yé mi báwọn màá wá ya number line mi infinity negative infinity ká gbé bíbá yìí ni 3 mi wà tó ti yé báwọn ṣé open ni ó mọ jẹ́ àbí closed open kílé tí ó fi jẹ́ open torí pé kí ni o kì í eléyìí ṣe greater or equal to ajá sí pé màmá wò pé ṣé màmá ní solution mi bíbá yìí ṣé màá sì mọ̀ ní bíbá yìí ó yẹ jẹ́ ń wo bíbá yìí wọ́n ẹ jẹ́ ń lo false ẹ pé mò ń wá solution tó yẹ pé eléyìí ó fi mọ jẹ́ positive ó yẹ jẹ́ mọ mú àwọn nọ́mbà kápẹ́ bá mú lágbègbè yìí ṣe pé 3 to infinity inú nọ́mbà tó wà ń bẹ̀ 4 ni o ó yá kí ni 4 minus 1 3 square 1 ọmọ fún wa ní kí ni positive ajá sí kó lè bá ṣiṣẹ́ mo rò bó ti yé mi báwọn ó yá máa tún mú nọ́mbà láti bíbá yìí náà sí bíbá yìí infinity to 3 kápẹ́ mo mú 0 minus 3 0 square náà mọ̀ fún mi ní kíni o 0 minus 3 minus 3 minus 3 square yóò mọ̀ jẹ́ náà mọ̀ jẹ́ positive ajá sí pé positive ni tàbí tẹ́ bá fẹ́ da yín láàmú tí bá ti mọ point kan nígbà yẹn pé multiplicity rẹ̀ jẹ́ 2
ajá sí pé kò ní mọ change tó máa ń yípo mo rò bó ti yé mi báwọn so ajá sí pé solution mi ó wà ń bí báyìí yóò mọ wà ń bí báyìí náà kí lẹ wá kọ yóò máa jẹ minus infinity comma 3 open interval lòun náà jẹ àbí union kí lè léyìn ọmọ jẹ open interval 3 àbí up to infinity mo rò bó ti yá báwọn up to infinity tẹ́ bá fẹ́ kọ ẹgbàá tún lè kọ gẹ́gẹ́ bí kíni yóò mọ jẹ s less than 3 mo rò bó ti yá báwọn and s greater than 3 s greater than 3 ẹ dákun ṣe àgbàlá yíyan yé eléyàn níbẹ̀ sì mọ wá solution.